A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Alukoro ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC) Bọ́lájí Abdullahi ti bu ẹnu àtẹ́ lu ìjọba àpapọ̀ lórí ìpinnu wọn àti wọ́gilé pàréèdì fún ayẹyẹ ọdún òmìnira bí ó ti ṣe àpèjúwe rẹ̀ ní àmì tí ó ṣe àfihàn wípé ìpínyà ti wà láàrin iléeṣẹ́ ààrẹ àti ọmọ Nàìjíríà. Lánàá ni ìjọba àpapọ̀ kéde wíwọ́gilé pàréèdì tí ó yẹ kí ó wáyé ní ọjọ́ 1 oṣù kẹwàá ní ìlú Àbújá wípé àwọn ètò yòókù ṣì ń tẹ̀síwájú gẹ́gẹ́ bí wọ́n ti gbèrò rẹ̀. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn lónìí ni Abdullahi ti bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ ìjọba bí ó ti ní pàréèdì jẹ́ àmì tí ó lápẹẹrẹ tí kò yẹ kí wọ́n wọ́gilé. Ó ní àyájọ́ ọdún yìí jẹ́ àṣeyọrí ńlá, ó yẹ kí ó pèsè àǹfààní fún Nàìjíríà fúnra rẹ̀ láti ṣe àfihàn ara rẹ̀ fún àgbáyé kí ó sì jẹ́ ìwúrí fún ará ìlú láti mú kí ìgbàgbọ́ wọn lékún sí i fún orílẹ̀-èdè àti ìjọba wọn. Ṣùgbọ́n kí ni ìjọba ṣe? Ó sì dá òun lójú wípé ìdí tí iléeṣẹ́ ààrẹ fi wọ́gilé pàréèdì ni wípé ààrẹ kò sí ní Àbújá, ìpínlẹ̀ Èkó ni òun ti gbúròó rẹ̀ kẹ́yìn. Àyàfi bí ó bá padà láì fi tó ará ìlú létí. Abdullahi ní ó ṣeé ṣe kí wọ́n ṣe àwárí ọrọ̀ ajé orílẹ̀-èdè, ṣùgbọ́n ìgbà wo ni wọ́n ṣàdédé rò ó láti wọ́gilé pàréèdì? Ṣé ìsinyìí ni wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ̀ wípé ọrọ̀ ajé orílẹ̀-èdè ń la ìṣòro kọjá ni? Nígbà tí wọ́n fi ìwé ìpè ránṣẹ́, wọn kò ronú lọ ìdí ọrọ̀ ajé ní ìgbà náà. Ohunkóhun tí ìbá wù wọ́n tí wọ́n fi pamọ́, ó lẹ́tọ̀ọ́ kí wọ́n fi tó ọmọ orílẹ̀-èdè létí. Bákan náà ni ó béèrè ìdí tí ààrẹ kò fi kópa nínú àwọn ètò ìlú tí ó ṣe gbòógì tí ó wáyé láìpẹ́. Lára rẹ̀ ni passing out parade tí ó wáyé ní Nigerian Defence Academy. Ó ní ó fẹ́ẹ̀ tó òṣìṣẹ́ ológun 800 tí wọ́n fòǹtẹ̀lù sí iléeṣẹ́ ológun ní ọjọ́ Àbámẹ́ta. Ṣùgbọ́n tí ààrẹ lè fúnra rẹ̀ yọjú síbẹ̀ nítorí ó wà ní ìpínlẹ̀ Èkó láti ṣíṣọ lójú àtúnṣe National Art Theatre. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Igbákejì alága àná fún ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) Bọ̀dé George ti ṣe ìkìlọ̀ fún alága tó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ fún àjọ elétò ìdìbò INEC tako màgòmágó nídìí ìdìbò ààrẹ ọdún 2027. George ṣe ìkìlọ̀ wípé Nàìjíríà mórí lé ọ̀run àpáàdé bí INEC bá fi lè ṣe màgòmágó nídìí ìbò tí ó fi agídí gbé ààrẹ lé ọmọ Nàìjíríà lórí láì fún wọn ní àǹfààní àti yan ẹni wù wọ́n sí ipò adarí. Igbákejì alága PDP àná ṣe ìkìlọ̀ yìí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí ó wáyé lórí ẹ̀rọ amóhùnmáwòrán bí ó ti fèsì lórí àhesọ tí ó dìrọ̀ mọ́ ààrẹ ìjẹta Goodluck Jonathan lórí àti díje du ipò ààrẹ ọdún 2027. Olóyè ẹgbẹ́ PDP fìdí ẹ̀ múlẹ̀ wípé níbi ìpàdé gbogbogbò ẹgbẹ́ ni wọ́n ti mọ ipò Jonathan. Gẹ́gẹ́ bí àlàyé George, ó ní òun kọ́kọ́ fẹ́ bẹ̀bẹ̀ wípé kí alága INEC tuntun jẹ́ ẹni tí ó ní ẹ̀rí ọkàn, nítorí bí kò bá fún ọmọ Nàìjíríà láàyè àti dìbò yan ẹni wù wọ́n, Nàìjíríà ń mórí lé ìparun nìyẹn. Ó ní àwọn kò ṣe ìdáwọ́kọ̀ fún ẹnikẹ́ni láti gúúsù láti má díje. Ẹgbẹ́ yóò gbé ìpàdé gbogbogbò lọ ẹkùn gúúsù níbi tí àyè ti wà fún ẹni bá fẹ́ díje. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Igbákejì ààrẹ ìjẹta Atiku Abubakar, gómìnà àná fún ìpínlẹ̀ Kaduna Nasir El-Rufai àti alága àná fún ẹgbẹ́ òṣèlú PDP Iyorchia Ayu, gbogbo wọn ni wọ́n jọ kọ́wọ̀ọ́rìn lọ ṣe àbẹ̀wò sí Olúbàdàn ilẹ̀ Ìbàdàn Ọba Rashidi Ládọjà ní ilé rẹ̀ ní Bódìjà lónìí. Ikọ̀ tí ó dé láàrin agogo 12 kọjá 20 ìṣẹ́jú ni ọba fúnra rẹ̀ gbà lálejò. Bí ó ti darí wọn wọ inú ìyẹ̀wù Inner Chamber lọ, àbẹ̀wò yìí wáyé lẹ́yìn ọjọ́ díẹ̀ tí wọn kò bá wọn kópa nínú ayẹyẹ ìwúyè Olúbàdàn tí ó wáyé ní ọjọ́ Ẹtì tí ó kọjá. Wọ́n ní àwọn wá sí ààfin láti wá kí ọba kú oríire oyè tuntun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí.
Ogunlọ́gọ̀ èrò ni ó ya sí Emmanuel Iwuanyanwu International Conference Center (EIIC) lónìí láti kí Ààrẹ Bọ́lá Tinubu káàbọ̀ sí ìpínlẹ̀ Imo. Láti aago 8 òwúrọ̀ ni àwọn olùgbé ti ń ya wọ inú gbọ̀ngán láti fojú gan ni ààrẹ tí wọ́n ń retí kí ó wá ṣíṣọ lójú iṣẹ́ àkànṣe 4 EIICC Concord Hotel flyover oníbejì tuntun tí ó wà ní Laipo Assumpta Cathedral àti ojúnà Owerri sí Mbaise sí Umuahia. Àwọn ẹ̀ṣọ́ aláàbò ṣe akọ iṣẹ́ láti ṣàmójútó ọ̀pọ̀ èrò tí inú wọn ń dùn níbi tí a ti rí àwọn ọkùnrin, obìnrin, ọ̀dọ́, ọba àti ọ̀tọ̀kùlú ìlú. Ọ̀pọ̀ àwọn ojúnà tí ó ṣe gbòógì ni wọ́n dí àwọn ojúnà bíi Wetra, Tetlo àti báǹkì tí ó yọrí sí Laipo Okigwe tí ó mú ọ̀pọ̀ èrò ojú ọ̀nà máa fi ẹsẹ̀ rin ibùsọ̀ púpọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ìpàdé àlàáfíà tí ìjọba àpapọ̀ pè láàrin ilé-iṣẹ́ ìfọpo Dangote àti ẹgbẹ́ elépo àti afẹ́fẹ́ gáàsì PENGASSAN láti yanjú fàákájà tí ó forí ṣánpọ́n lálẹ́ àná. Níbi ìpàdé tí mínísítà fún iṣẹ́ àti ìgbanisíṣẹ́ Mohammed Dangyadi ti jẹ́ alága ni ó pe àwọn tí ọ̀rọ̀ kàn bíi àwọn adarí PENGASSAN, àwọn alámòjútó ilé-iṣẹ́ Dangote, mínísítà fún ìṣúná, àwọn adarí láti NUPRC àti NNDPRA. Ìpàdé tí wọ́n fi sí aago 2 ọ̀sán ni wọ́n ní ìdádúró látàrí àwọn tí ó ṣe gbòógì tí wọn kò tètè dé kí wọ́n tó wá bẹ̀rẹ̀ rẹ̀ ní aago 3:30 ìrọ̀lẹ́ ní ìlú Àbújá. Ìdí nìyí tí ó fi pẹ́ wọn wọ òru kí wọ́n tó dánu dúró láì forí rẹ̀ tì síbì kan. Ṣùgbọ́n ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ìjíròrò yóò tẹ̀síwájú lónìí láago 2 ọ̀sán. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Premium Times tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.